Good afternoon, my people. Welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. Ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ sí orí ètò wa ti tèní. A kí yín, ẹ ṣé, ẹ kú àdúrótì yín. Gist tèní òun ní pé ìgbà tí Kábíyèsí sáré lọ sí Akure láti lọ kí Queen Naomi kúlé àti láti lọ ṣàlàyé nípa rúmọ̀ tí àwọn èèyàn ń gbé kiri lórí ọ̀rọ̀ márèèjì Lola fún wọn. Wọ́n ní ìgbà tí Kábíyèsí débẹ̀, wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ fún Kábíyèsí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní ẹ̀yin èèyàn lé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wá sí channel mi ni, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Welcome back. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, Lola yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí, èmi ọmọ yín ni o. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àtìlẹ́yìn yín lórí channel mi. Bẹ́ẹ̀ ṣe ń subscribe, mo rọ́wọ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ṣé o. Kábíyèsí wéré tí wọ́n dé láti Uganda, wọ́n sáré lọ sí ọ̀dọ̀ Queen Naomi láti lọ ṣàlàyé nípa ọ̀rọ̀ Lola fún wọn, tèyí tí ó jẹ́ pé ó ti gba ìlú Ilé Ifẹ̀, ìpè Kábíyèsí ti fẹ́ Lola ní ìfẹ́ ìkọ̀kọ̀, ìgbéyàwó ìkọ̀kọ̀, èyí tán ní secret marriage. Kábíyèsí dẹ̀ ní láti lọ sọ fún Queen Naomi. Ṣùgbọ́n gbà tí Kábíyèsí lọ́dọ̀ Queen Naomi, ìyàlẹ́nu ló jẹ́ fún wọn pé Queen Naomi sọ pé àwọn ti mọ̀ pé fake rumor ni. Wọ́n ní bàbá Kábíyèsí gan ti pe Queen Naomi, wọ́n ti ṣàlàyé lórí bí àwọn family Lola ṣe wá propose pé wọ́n fẹ́ dáná Lola, pé kí wọ́n ṣe secretly káwọn èèyàn má bàa gbọ́. Èyí ni ó ya Kábíyèsí lẹ́nu. Wọ́n ní gbogbo Ilé Ifẹ̀ ló ń sọ kiri pé àwọn family Kábíyèsí ti fẹ́ Lola, pé wọ́n ti dáṣu, wọ́n ti gbé àná Lola. Wọ́n ní Kábíyèsí dẹ̀ ní pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, pé bàbá àwọn gun accept. So Queen Naomi dẹ̀ ní àwọn mọ̀ wípé fake rumor ni. Kábíyèsí dẹ̀ bẹ̀ Queen Naomi pé kí wọ́n jọ̀ọ́, kí wọ́n má bínú sí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ tí ojú wọn ti rí lórí ọ̀rọ̀ àwọn, wípé àwọn dẹ̀ máa make sure yìí pé gbogbo ọ̀rọ̀ palace yìí ó yanjú, èyí tó fi máa mú Queen Naomi láti padà wá sí inú palace. Wọ́n ní Kábíyèsí ní kó jọ̀ọ́ kó má bínú. Kábíyèsí ní ojoojúmọ́ wọ́n ń gbé fake rumor nípa àwọn, wípé kíkan má ti jáde, ìmíì tún ti jáde, wípé bí wọ́n ṣe sọ pé àwọn fẹ́ ìyàwó mẹ́rin pọ̀ náà nìyẹn, wípé oríṣiríṣi fake rumor ni wọ́n ń gbé. Ṣé mọ̀ pé gist tí mo ṣe lánàá, mo sọ fún yín wípé àwọn family Lola wá bá Kábíyèsí láti gbé marriage agenda yìí wá, tí Kábíyèsí fi ní pé kò sí nǹkan tó jọ. Bàbá Kábíyèsí náà ní kò sí nǹkan tó jẹ́ pé wọ́n lè ṣerú nǹkan báyẹn, wọ́n refuse láti ṣe. So àwọn èèyàn bí wọ́n ṣe gbọ́ gist yẹn, wọ́n turn it upside down ni. So kò sí nǹkan tó jẹ́ pé wọ́n ṣe secret marriage or wọn ò ṣe secret marriage, kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. So a ní ká tún torchlight yẹn náà ni. So wọ́n ní pé family àwọn Lola pé inú wọn ò dùn nítorí Kábíyèsí reject marriage yìí. Wọ́n ní Kábíyèsí dẹ̀ sọ fún wọn pé kì í ṣe ọ̀rọ̀ marriage ló kàn àwọn, kò ní ìsìn, wípé nǹkan tó kàn àwọn kò ní bí ìyàwó àwọn àti ọmọ àwọn bó ṣe máa padà wá sínú palace, tí àwọn olórí tó máa kúrò nínú palace. So ńgbà tá a gbọ́ gist yẹn ní ká mú wá fún yín. Wọ́n ní Kábíyèsí dẹ̀ ti ń gbégbèsè fún gbogbo àwọn ìyàwó yìí lẹ́yọ kọ̀ọ̀kan láti lọ wá ibi tó bá fẹ́ sí ìta ní ìlú Nàìjíríà, any state tó bá wà nínú Nàìjíríà, anywhere ni wọ́n lè gbé. Ìpè Kábíyèsí ní àwọn ará lé fún wọn tí ò bá ti ń ṣe outside Nigeria. So ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó dẹ̀ rí bó ṣe rí,
àdúrà àti sùúrù náà lèèyàn lè fi borí gbogbo ọ̀rọ̀ yìí. àǹtí wa wọ́n ní wọ́n make sure pé wọ́n gbé rúmọ̀ yẹn wọ́n ní wọ́n gbé lọ fún Queen Naomi. wọ́n ní àǹtí wa make sure pé wọ́n gbé rúmọ̀ yẹn dọ́dọ̀ Queen Naomi. kí ló dé tẹ́ ẹ ya nǹkan tẹ́ ẹ yà àǹtí wọ́n ní ṣùgbọ́n ìgbà tí gist yẹn máa fi dé ọ̀dọ̀ Queen Naomi wọ́n ní bàbá Kabiyesi wọ́n ti cross ọ̀rọ̀ yẹn wọ́n ti explain situation of things fún Queen Naomi. wọ́n ti mọ̀ pé àwọn ọ̀bàyéjẹ́ ni wọ́n ń fẹ́ ọ̀rọ̀ lójú ni wọ́n ń sanwó fún àwọn blogger kan máa blog Kabiyesi wípé wọ́n ṣe secret marriage. ṣé bí gbogbo yín náà rí gbogbo gist yẹn lórí social media bó ṣe ń lọ. àwọn ìyá wa ló wà ń díẹ̀. so ọlọ́run elédùnmarè nìkan ló lè ṣàánú Kabiyesi pẹ̀lú àwọn tí wọ́n kó jọ tó jẹ́ pé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí tó yẹ pé wọ́n ń ṣe bí yìí. ọlọ́run elédùnmarè ṣé mẹ́ pé Dr. Elizabeth náà sọ pé púpọ̀ nínú àwọn ìyàwó Kabiyesi lọ́tá wọn. àwọn tó súnmọ́ wọn ni gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń gbé kiri àwọn tó súnmọ́ Kabiyesi ló ń tà síta. kò ṣáà séèyàn kankan tó bá wọn gbé palace nínú gbogbo wa. àṣà bá wọn gbé palace. ọlọ́run á ṣàánú Kabiyesi o. so nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn wọ́n náà ti wá gbé rúmọ̀ yẹn fún Queen Naomi wọ́n ti turn upside down wọ́n ti turn story yẹn upside down. ọpẹ́lọpẹ́ bàbá Kabiyesi tán ti ṣàlàyé fún Queen Naomi ni wọ́n jẹ́ kí ọ̀rọ̀ yìí kó fẹ́ lójú jù báyìí lọ. so wọ́n ní bí Lọ́lá ṣe ń lérí nìyẹn o. wọ́n ní wọ́n dẹ̀ sọ fún yín pé nǹkan tó bá fẹ́ gbé jáde kó gbé jáde. ìlérí ẹ̀ kàn jẹ́ káwọn wo ibi tó ń lọ. so ibi tí a máa fi ètò gist tèmi sí ni tá a bá tún gbọ́ mi a máa mú wá fún yín. ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣé tẹ́ ń subscribe tẹ́ ń like tẹ́ ń share. God Almighty will bless you. òkè lọ́lá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. èmi ọmọ yín Mashola. God bless you. Thank you. Share this video, like and subscribe.